ní ti tèmi o, èmi ò bá ẹnìkan lòdì, mi ò dẹ̀ bẹ́ nìkan jà. Gbogbo èèyàn ni mo bá ṣe ń ti tèmi pé kí lorúkọ ẹ̀. Mo dẹ̀ rántí pé ibi tá a ti jọ ríra ní Èkó, tá a ti jọ ríra pẹ̀lú kábíyèsí ọ̀nìrìṣà náà àkírà wa, kò sí wàhálà kankan tó wà láàrin wa. Ṣé mọ̀ pé àwọn bloggers tó ń wà káàkiri yìí, àwọn náà ẹ má gbàgbé pé bí wọ́n ṣe pawó wọn làwọn ń wá. Gbogbo tẹ bá wò, mo rántí nígbà tí ọgbà tá a wà kékeré, nígbà wọn mọ̀ sọ̀rọ̀ wọn ní Barrister Kollington wọ́n ń jà ní pé bá pé ìtàn, kò sí bá pé nǹkan tí ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni láti ọjọ́ tó ti pẹ́ ni àwọn èèyàn ti máa ń sọ. Nǹkan tí mo dẹ̀ rò pé bá pé àwọn èèyàn ìdí tí wọ́n fi ń sọ ni pé wọ́n rí Aláàfin àti Ọọ̀ni gẹ́gẹ́ bí àgbà ọba ní ilẹ̀ Yorùbá. Torí ìdí èyí ni wọ́n ń rò pé bóyá pé ìjà wà, àbí bóyá nǹkan kan. Àwọn agbóyìísọ yìí ni wọ́n máa ń rò, ni wọ́n máa ń fẹ́ nǹkan tó jẹ́ pé wọ́n ó gbé sórí atẹ́gùn. Ní ti tèmi o, èmi ò bá ẹnìkan lòdì, mi ò dẹ̀ bẹ́ nìkan jà. Gbogbo èèyàn ni mo bá ṣe ń ti tèmi pé kí lorúkọ ẹ̀. Mo dẹ̀ rántí pé ibi tí a ti jọ ríra nípa ọ̀rọ̀ iná ìlú Ọ̀yọ́, pé báwo ni wọ́n ṣe fẹ́ ràn wá lọ́wọ́. Wọ́n gbọ́ ìmọ̀ra, wọ́n dẹ̀ jẹ́ kí ó di mímọ̀ fún mi pé àwọn ó bá wá nǹkan ṣe sí kó tó di pé táàmù àwọn ó pè nǹkan kan báyìí. Ní ìjà kankan, mi dẹ̀ jókòó pé kíní, mi ò bẹ́ nìkan kan jà. Èèyàn dáadáa ni wọ́n, mo dẹ̀ fẹ́ràn wọn, àwọn náà dẹ̀ fẹ́ràn mi. Kò sígbà tí n bá pè wọ́n tí wọn kì í gbé kọ́ọ̀lù mi náà gẹ́gẹ́ bí ọba sí mínísítà. Èèyàn dáadáa ni wọ́n. Ṣé mọ̀ pé ìgbà míì wà táwọn èèyàn ò bá súnmọ́ yàn, wọn ò lè mọ bí èèyàn ṣe rí. Ipò yìí náà kò ṣe pé kéèyàn máa lejú kiri. Àìmọye nǹkan lóríṣiríṣi ni ó lè mọ̀ lọ lórí tó jẹ́ pé ó lè máa fa ìgbà pé kéèyàn kan mọ rẹ́rìn máa bóyín gbogbo gbà. Gbọ́n ibi tó bá yẹ ká ti rẹ́rìn á rẹ́rìn, ibi tó bá yẹ ká ti jókòó á jókòó. Gbogbo ibi tó bá yẹ ká ti ṣe gbogbo nǹkan ló ní àsìkò títí ẹ̀. Ẹ jẹ́ kó mọ̀ pé Aláàfin èèyàn dáadáa ni wọ́n. Inú mi dùn pé bẹ́yìn náà ṣe wá ń sìn bẹ́ẹ̀ ṣe sọ. Ẹ sọ ní sọ wípé pé ọ̀tọ̀ ní bí àwọn èèyàn ṣe ń ro Aláàfin sí, ọ̀tọ̀ ní bẹ́ẹ̀ ṣe bá Aláàfin. Èèyàn dáadáa ni Aláàfin. Gbogbo àwọn èèyàn tó bá sì fẹ́ wá, tó bá fẹ́ bá Aláàfin sọ̀rọ̀ àbí bákan, àyè gbà wọ́n á gbà wọ́n tí tọwọ́ tẹsẹ̀ ni, kò sí láburú. Àwa Aláàfin Ṣọ̀ún àti Olúbàdàn pé wọ́n mọ̀ gba ipò alága títí ìpínlẹ̀, alága lọ́balọ́ba títí ìpínlẹ̀ Ọ̀yọ́, pé wọ́n mọ̀ gbà fúnra wọn. Nípa nǹkan tèmi mọ̀ ni pé wọ́n ní bí ọmọ ò bá bá tàn á bá àrọ́bá. Pẹ̀lú gbogbo àwọn ìtàn àti gbogbo nǹkan tèmi náà ti gbọ́, Aláàfin ò ṣe rí fín. Mo gbà pé Aláàfin ni ó yẹ kó mọ jẹ́ olórí ní ìpínlẹ̀ Ọ̀yọ́, tí mo dẹ̀ mọ̀ pé kò ṣe nǹkan tó rújú fún gbogbo àwa mùtúmùwà. Ṣùgbọ́n àwọn nǹkan kan wá lè máa wá ṣẹlẹ̀ o tí àwa ò mọ̀. Ṣùgbọ́n èmi rò, tí mo dẹ̀ gbà ládùúrà pé Aláàfin náà ni ó mọ̀ jẹ́ alága lọ.